0800897. Hello. Ẹ̀rẹ́ kálẹ̀ sàn. Ẹ kalẹ́ mà kílẹ̀ ńlá kọjá mà. Èmi ni ìyàwó kejì nínú tí ọkọ mi fẹ́. Yes ma. Mo lè jẹ́ kó tó dẹ̀ lè pé èmi àti ẹ̀ pàdé, èmi ti ní ṣọ́ọ̀bù, mo ti ní everything tí mò ń ṣe. Pé mo ní ṣe ìdí ṣọ́ọ̀bù mi náà láti pàdé. So kí máa fọ̀rọ̀ gùn lábí 3 years tá fi jọ rìn. Mo ṣáà lóyún lẹ́yìn ìgbà tí mo lóyún ààrẹ ṣe kíní ó wà mọ́lé wa. Ó dẹ̀ san ọkùnrin mi. Ìgbà tó wá di mo wá notice ìgbà tó yá tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ìyálé yẹn náà kò bá mi sọ̀rọ̀, but now àtijọ́ ń sọ̀rọ̀ tẹ́ pé kò sí nǹkan tá a máa fi pamọ́ fúnra wa tẹ́ pé tí wọ́n bá ṣẹ̀wọ̀n wọ́n máa ń sọ fún mi tí màá dẹ̀ sọ̀rọ̀ èmi náà tí wọ́n bá kù sí máa sọ. Ó wá ṣẹlẹ̀ wípé mo wá ní pé ó máa ń ṣe nǹkan ó ti wá fì sọ́dọ̀ mi jù tó bá lóun fẹ́ ṣe nǹkan fún mi báyìí kò ní ṣe mọ́, but tó bá lóun fẹ́ ṣe nǹkan fún ìyàwó ilé mi ó máa ṣe. Èmi dẹ̀ rí mo kọjú mọ́ṣẹ́ mi. Ó wá di kò tẹ̀ wá pẹ́ wọ́n á sọ fún mi mọ́ ní lálágbájá fẹ́ bẹ̀rẹ̀ bísínẹ́sì báyìí lọ́wọ́ òun ṣe kinní kan ó dẹ̀ ra ìkọ́ tó dẹ̀ ra ó dẹ̀ ra àwọn nǹkan oríṣiríṣi fún ìyálé mi tó fi ṣí ṣọ́ọ̀bù tó wà ní ṣọ́ọ̀bù tó yẹ pé wọ́n lọ ṣí ṣọ́ọ̀bù gan fún tí mo mọ̀ mi ì dẹ̀ bínú mi sọ pé kó má ṣe ọ̀tẹ́ bá ti béèrè ẹni kinní báyìí ó máa fly up ni kí dẹ̀ ṣe pé bóyá mi lè dá ìgbésí ayé mi ṣe àbí pé kinní ọmọ kékeré ara mi ni so mo wá fẹ́ béèrè wípé ṣé kí má wulẹ̀ bá sọ nǹkan kan anything pertaining to financial something torí tí a bá ti béèrè owó báyìí pé kẹ̀kẹ́ sí help mi nínú business mi ó máa fly up níbo ni kí mo ti rówó níbo ni kinní kan níbo ni kinní kan pé á ṣàdá gbogbo á dà mọ́ra wọn so ìgbà tó bá sùn ní àpò ìyálé mi wọ́n ṣàṣàlàyé fún pé mo sọ fún ọkàn tẹ máa help mi máa fẹ́ ṣe business báyìí ẹ kàn wá mo ní mo sọ fún yín pé mo fẹ́ ṣe business báyìí ẹ kàn sọ pé ṣe bẹ́ẹ̀ ti fàdúrà ẹ ti sọ pé olóòjẹ́ kí máa tà kò tiẹ̀ sí nǹkan tẹ́yìn náà lè pàṣẹ kí ni ẹ̀dẹ̀ máa ń dùn mí pé báwo lèèyàn ṣe lọ́kọ ó yẹ pé nínú business mi ti má ti ẹ̀wọ́ gángbà mi kan kò tiẹ̀ sí nǹkan tó kọ mí níbẹ̀ lẹ́yìn tó bá ti sanwó school àtọwọ́ ẹ̀wọ́ school ọmọ kan náà mo dẹ̀ ti bì fún wọn àtọwọ́ oúnjẹ lẹ́kọ̀ọ̀kan ní ọ̀sẹ̀ tó bá ti fún wa báyìí ó ti tán kò sí pé àjọ ń dámọ̀ràn tẹ́lẹ̀tẹ́lẹ̀ dẹ̀ kò dẹ̀ rí bẹ́ẹ̀ ó tún wá ní ìwà kan lọ́wọ́ tẹ́ pé tí ẹja bá pa yín pọ̀ báyìí wọ́n máa keep mute ní wọn ò bá tí wọ́n á bí wọ́n báyìí wọ́n máa bínú ni kinní kan kíni káwọn sọ àwọn olówó wọ́n ṣàbẹ̀rẹ̀ sí fly up òun wá mú ní kí n béèrè wípé ṣé tó bá ti kí n má wulẹ̀ bí wọ́n nìkan kan mọ́ owó ilé àti owó school ọmọ tó ń san àti owó oúnjẹ tó ń fún alẹ́ kọ̀ọ̀kan ṣé kí n má wulẹ̀ dúró sórí ẹ̀ kí n má wulẹ̀ bá sọ ìgbà àtàwọn ìgbà fẹ́ bá wọn sọ̀rọ̀ wípé bí business mi ṣe ń lọ rẹ̀ bí business mi ṣe ń lọ rẹ̀ kí n tẹ gbàmọ̀ràn lẹ́nu tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò dẹ̀ rí bẹ́ẹ̀ but anything financial something báyìí tí n bá ti béèrè báyìí ó máa fly up ni òní mo ní kí n béèrè sá. ẹ rí i kí mo fi yín lára balẹ̀ dáadáa. Yes sir. kí ni èjì yín. 29 years sir. Sisi ni wọ́n fẹ́ yín àbí. bẹ́ẹ̀ ni sir. Good. kí ni èjì ọmọ tó wà lọ́wọ́ yín. kò sí 4 years sir 4 years plus. ǹtẹ́ bí lẹ́yìn yẹn sìn twins lè máa bí báyìí lẹ́yìn yẹn pẹ̀lú agbára Ọlọ́run ẹ ṣàmì. ẹ ṣàmì. Ọlọ́run ní lé yín káàkiri Ọlọ́run ní dá yín láàmú pẹ̀lú agbára Ọlọ́run. ẹ gbọ́ tèmi o ẹ má jẹ́ kí ẹnikẹ́ni lábẹ́ ọ̀run kó sọ nǹkan tí ò dáa fún yín pa ìyáálé yín o àbí ìyáálé mi ni wàá ń ṣe èmi àárín àtọkọ mi ni ẹ má jẹ́ wọn pò kọ ìbànújẹ́ yẹn fún yín o. tẹ́ ẹ bá wo àwọn tó bá lọ sọ bẹ́ẹ̀ náà ẹ lọ wò ìgbésí ayé wọn ẹ lọ wò ó àkọ́kọ́ nìyẹn. ìyáálé mi náà mo fọ̀rọ̀ lọ. ó yé mi sẹ́ mo kàn lọ tẹ́ ẹ sọ yé mi ó yá àwọn ọlọ́gbọ́n ayé mo kàn lọ ọbẹ̀ yẹn ni èmi kàn yà lọ́bẹ̀ yẹn ń tèmi ni torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí bá ti ń gbọ́ lé olórogún tó ti ṣubú léèwẹ̀ tí nǹkan bá ṣe láàrin ọkọ àti ìyàwó tàbí láàrin ìyálé àti ọkọ ní tí ó sọ ní pé ìyàwó kan ní dáná nù ìyálé kan ní dáná nìyẹn wọn ò dẹ̀ mọ̀ pé ọkọ kulẹ̀ ní tiẹ̀ tẹ́lẹ̀ ó ní tiẹ̀ lára ìyàwó ní tiẹ̀ lára ìyálé ní tiẹ̀ lára. etí màá sọ fún yín lélẹ́yìn mà etí yín mélòó báwo ni bísínẹ́sì yín ṣe ń lọ dáadáa. ó ń lọ dáadáa o Ọlọ́run bá mi ṣe ẹ ní jẹ gbèsè pẹ̀lú agbára Ọlọ́run ẹ ní rí wàhálà ẹ ní rí dààmú ọkọ inú ò ní rí wàhálà kò ní rí dààmú
ìyáálé yín náà ò ní rí wàhálà, kò ní rí dààmú. Ẹ rí i pé tẹ́lẹ̀ yín àti ìyáálé yín tẹ́lẹ̀ kì í sọ̀rọ̀ àbí bẹ́ẹ̀ kọ́, ṣùgbọ́n nígbà tó yá ẹ̀ ń ṣe kí ni ẹ̀ ń sọ̀rọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ mà, ó máa ń ṣẹlẹ̀. èmi ò tẹ bí bẹ́ẹ̀ ni sà, èmi ò tẹ wọ́n ra freezer fridge fún inú mi gan sódùn 100,000 gan mo tún fi support ìyáálé mi. Ẹ máa wípé gbọ́, kó tẹ̀sí máa ṣe ẹ lò ẹ farabalẹ̀, ẹ tí ẹ gbọ́dọ̀ bínú kí lè tún máa jẹ́ kó fún ọ tó ń gbọ́ wá ń lé. Ìyáálé yín tí ò bá yín sọ̀rọ̀ tẹ́lẹ̀, ó possible kó mọ́ bá yín sọ̀rọ̀ tẹ́lẹ̀, ó gbóná lára tiẹ̀ náà ni, ó ṣe bákan náà ni, obìnrin náà lẹ́yìn náà, nígbà tó túká lára ẹ̀ ló ń bá yín sọ̀rọ̀ yẹn. Sọ̀rọ̀ mi ti yé yín sìn, ní tèmi ó sọ lélẹ̀, ẹ̀yin ẹ fèsì iṣẹ́ yín yẹn, ṣé ẹ ń gbọ́ mà, ẹ mọ̀ fàdó àrùn kọ yín lọ́wọ́, ó di mélòó, ẹ mọ̀ fìfẹ́ hàn sọ́kọ yín, ẹ tẹríba fún tán yányán, ó ṣe kò ṣe ẹ̀yin ẹ tẹríba fún tán yányán. Ṣé mò ń sọ̀rọ̀ arábìnrin? Iṣẹ́ yín yẹn ló ṣe pàtàkì, ìyẹn ni kẹ́ ẹ gbìyànjú kẹ́ ẹ má níṣòro kankan pẹ̀lú ẹ̀. Ọkọ yín sì máa ṣe ju tẹ́ ẹ lérò lọ tó bá yá, ojú sì máa gbóná tì, yóò ṣe ju tẹ́ ẹ lérò lọ tó bá yá. Kódà ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ṣe míì, ní tí ó sọ ń gbò báyà ni pé ìyàwó mi má bínú, má bínú. Ṣó ti yẹ yín sìn? Ẹ̀yin ẹ fi hàn fún ẹgbọ́n mi, ẹ fi hàn fún pé ọmọ tí wọ́n kọ́ tó tún wá tún rẹ̀ kọ́ ni yín. Mi wá nítorí owó yín, èmi náà kì í ṣọ̀lẹ, ṣùgbọ́n ojúṣe yín yẹ kẹ́ máa ṣe gẹ́gẹ́ bí ọkùnrin. Ṣùgbọ́n ẹ̀yẹ kan ẹ sọ náà. Nǹkan tó ń dùn mí sá. Kí ló ń dùn yín? Tó bá lóun fẹ́ ṣe nǹkan fún mi báyìí, ó ní táìmù kan báyìí tí wọ́n pè mí pé àwọn fẹ́ torí ilé kan, àwọn àti ìyáálé mi wọ́n jọ ń gbé bẹ̀. Ó wá lóun fẹ́ ra ilẹ̀ kan náà lórúkọ pé òun fẹ́ rà fún èmi náà níbí báyìí pé kí wá fáìn ìwé yẹn. At the end of the day mo wá bí wọ́n nígbà nígbà ìwé ilẹ̀ tẹ̀sí ẹ̀ sọ pé kinní kan ló bá ní kò tẹ ìròyìn kọ́tẹ́ ló bóun báyìí ìyẹn kinní kan kìnnì kọ́kọ́ ló bóun báyìí kò tẹ ìjọ báyìí kò tẹ ẹ mọ̀ ó dẹ̀ wá máa ń dùn mí pé tí ó bá dẹ̀ bẹ̀ ṣe nǹkan fún ìyáálé ẹ̀ èmi ò kì í takò ẹ̀ ó dẹ̀ máa ń ṣe ó ṣe wá jẹ́ tèmi every time ó máa yẹ pé bóyá o ti mọ̀ pé mo mọṣẹ́ ṣe. ẹ ti ń ronú bí ọmọ ìkéré bẹ́yẹn, ẹ má bínú, ẹ ti ń ronú bí ọmọdé bẹ́yẹn o. Àkọ́kọ́ ẹ tó bẹ̀ láti takò tó bá fẹ́ ṣe nǹkan fún ìyáálé ẹ̀. Mo ti sọ lórí ètò yìí, ìyàwó tí bá ń bá ìyáálé compete, Ọlọ́run ní jẹ́ kí ayé ìyàwó yẹn bàjẹ́. Ìyàwó ò tó bẹ́ẹ̀ láti figagbága pẹ̀lú ìyáálé. Ìyàwó tó bá ń ṣe bẹ́ẹ̀, tí ọkọ ẹ̀ bá fààyè gbà láti ṣe bẹ́ẹ̀, yóò kó bọ́kọ ẹ̀, yóò kó bá ìyàwó yẹn náà. Ṣùgbọ́n ìyà ni ó jẹ́ ohun tó pọ̀ jù tí í ṣe ọkọ tóun ò gbọ́n, tí ò lanu ti ẹ̀ yẹn, tí ò lè tó lé ti ẹ̀ yẹn pé mọ́ lọ ń bẹ̀ yẹn nógo èrè àní mọ́ lọ ń bẹ̀. Èmi tí mo fẹ́ yín méjèèjì bí ń ṣe ṣètò ìgbésí ayé yín tí ó fi yẹ mí tí ò ní yẹ ẹ́ lẹ́yìn kọ́ lẹ máa kọ́ mi, èmi ni ọkọ yín. Tí ìyàwó bá ti ń gba wájú tí ń gbẹ̀yìn lórí nǹkan tí ọkọ ń ṣe fún ìyáálé, kódà irúfẹ́ ọkùnrin bẹ́ẹ̀ kó tètè bùjó ìyàwó yẹn kó mọ bá tiẹ̀ lọ ni, kó ètè mọ bá tiẹ̀ lọ. Torí ibi tóun àti ìyáálé ti jọ ń bọ̀ mọ́ o, àbí bẹ́ẹ̀ kọ́? Àwọn kan fẹ́ ìyàwó kejì lọ́wọ́lọ́wọ́ báyìí, wọ́n ní ìyàwó lẹ́nu lé o, ẹ mọ̀ jẹ́ ń tàn yín, wọ́n ń lu ìyàwó yẹn, wọ́n ń lu bí mo ṣe ń ṣètò lọ́wọ́ sìn, wọ́n ń lù ní àlùbàjẹ́ lọ́wọ́ ni. Ṣọ́kọ tí yín máa ń lù yín? Rárá tán, kàkà bẹ́ẹ̀ wọ́n wà máa ṣọ wọn wọ́n pọ̀ tà ní. Yes, àwa lé ìyẹn ló dáa, ní tó dáa jù nìyẹn, bẹ́ẹ̀ ni tó dáa jù nìyẹn, ìyẹn bẹ́tà ju kó mọ lù yín lọ. Ìyẹn bẹ́tà. ẹ fẹ́ bèrè sà, ṣé tí èmi bá ti ní ẹni opportunity pé mo fẹ́ ra lẹ̀ fẹ́ máa dá nǹkan ṣe ṣé kí n má sàn kankan fún wọn mọ́ kí n máa dàgbé sáyé. ẹ gbọ́ èyí tí mò ń bá bọ̀ mi ti parí ẹ̀ máa parí ẹ̀ síbi tẹ̀ sọ́n sí yẹn. Ṣé ẹ rí ọkọ yín tó ní pé ẹ má wọ́rì ń fẹ́ ra lẹ̀ kan bóyá wá sáyìn kíní kan nǹkan kan bẹ́ẹ̀ yẹn, ọkọ yín tó sọ bẹ́ẹ̀ yẹn, arábìnrin ẹ mọ̀ tó ń pè lọ́kùnrin, èdè lè mọ àwọn ọkùnrin ẹ̀ lè mọ̀ wá tán, àwa náà ò lè mẹ̀yìn náà tán, àlejò mọ́ra wa tán tí Jésù fi dé. Ẹ mọ̀ jẹ́ ń tàn yín, bóyá ọkọ yín ti fẹ́ parí ilé yín báyìí sí nǹkan, bóyá ọkọ yín bóyá kọ́kọ́rọ́ ilé tó fẹ́ fún yín bóyá o ti rẹ́dì nǹkan, bóyá ilé yín yẹn ló ń kọ́ lọ́wọ́ báyìí, ṣe é mọ̀ ṣá. Paul, ṣé mo ń sọ̀rọ̀? Ilé mi ń kọ́ ṣé mi ò ní kọ́lé fèmí náà ni? Ẹ mọ̀ jọ jáde lẹ́nu yín mọ́ ọkọ yín ò fọ́nú.
ṣé ẹ ń gbọ́ mi arábìnrin ẹ má jò jáde lẹ́nu yín mọ́ Okay. bóyá wọ́n ń kọ́ bóyá lẹ́yìn ẹ bóyá ó ti ra nǹkan ẹ̀ bóyá wọ́n ń kọ́ lọ́wọ́ bá iṣẹ́ ẹ mọ̀ ni marriage yín pọ́dún mélòó Kò tí pẹ́ sá, kò lè tó 5 lọ. ẹ ṣe marriage òun àti ìyálé ẹ̀ ti pọ́dún mélòó Ó máa ti lò bí 8 or 10 years jọ. ó ti pé bí ọdún mẹ́wàá àbí Bẹ́ẹ̀ nìkan. kí ni èjì ọkọ yín 51. 51 Bẹ́ẹ̀ nìkan. marriage wọn ò ti jù bẹ́yẹn lọ mà kí ni èjì àkọ́bí ọkọ yín Ó máa pé 10. Ó máa pé 10 ní year yìí. ní àkọ́bí ọkọ yín Ó máa ti jù. á ti jù bẹ́ẹ̀ lọ á ti jù bẹ́ẹ̀ lọ Á ti jù bẹ́ẹ̀ lọ. bá bí 15 years àbí. Bẹ́ẹ̀. ẹ gbọ́ mi ìgbéyàwó ọdún 5 10 15 ogún ọdún mo farabalẹ̀ kí n fún yín ní ìdánilẹ́kọ̀ọ́ yẹn nítorí ìfẹ́ kẹ́ ẹ ṣe ẹsẹ̀ gbé mà ìyàwó ogún ọdún 15 ẹ lè fi wéra wọn ọkùnrin yẹn ti ní ìgbàgbọ́ àti ìgbẹ́kẹ̀lé nínú ìyálé ẹ̀dá àwọn ààyè kan kò tí ì ní nínú tiyín kò tí ì bídùú trust yẹn nù yín tó ìyálé ẹ gbọ́ mi orí afẹ́fẹ́ mo wà ó lójú nǹkan tó lè sọ pé tiyín lélẹ́yìí ẹ ṣẹ̀jọ́ bẹ̀rẹ̀ ìrìn àjò ni ṣé mo ń sọ arábìnrin ẹsẹ̀ wọ́kùnrin ṣe rí mò ń sọ fún yín yẹn orí afẹ́fẹ́ mo wà yìí ẹ dẹ̀ lọ wò lóòótọ́ àìmọye obìnrin míì gódìgà ni gòbì ló tì rí tó ti ń ṣìwàwù gòbì ló tì rí tó rò pé òun ti arrive ọkùnrin á wò pé ṣíwọ tó jẹ́ pé gòbì ló tì rí tó rò pé ó ti jẹ́ nǹkan ó ti di nǹkan ló ń ṣe báyìí arábìnrin ṣé mò ń sọ̀rọ̀ mà tí yín ò ní bàjẹ́ ẹ̀yin ni ẹ fìfẹ́ hàn sọ́kọ yín ẹ̀yin ni kẹ́ ẹ farabalẹ̀ ilé mi ń kọ́ mọ́tò mi ń kọ́ ẹ má sọ bẹ́ẹ̀ láyéláyé o ẹ má jẹ́ ń tàn yín o tẹ́ bá ti ń sọ bẹ́ẹ̀ yẹn tí ń pẹ́sítọ̀ ọkọ yín nìyẹn má jẹ́ ń tàn yín kò ní í ṣe nǹkan kan tí ó rò ní pé lè ní míṣọ̀ kan ọkọ̀ fẹ́ fọmọ kan jù mí lórí tàbí ọmọ méjì kó bá tiẹ̀ lọ kó kó mi lẹ́rù ni ká ṣe nǹkan kan ọkùnrin ò gọ̀ ṣé ẹ̀ ń gbọ́ mi arábìnrin mà ilé yín ò ní dàrú ẹ̀ẹ́dẹ̀jọ́ ẹ wà sọ̀mísì fún àwọn méjì kan àkọ́kọ́ ọkọ yín àti ìyálé yín ìyálé yín yẹn dẹ̀ ní kìí ṣe àǹtí yín o ìyá ló jẹ́ sí yín ẹ̀yin ẹ máa lékun sí wọn 247 ìwọ tó jẹ́yàwó máa lékun sí ìyálé ẹ tó bá wù ìyálé ń tiẹ̀ ẹranko afàyàfà ni kó máa lé padà sí ẹ ṣe bó bímọ. ẹ dẹ̀ mọ́ gbàgbé ẹ̀yin lẹ lọ fẹ́ wọn o àbí bẹ́ẹ̀ kọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó lè fẹ́ rìn sí ìyáálé yín lára toró máa ń rìn sí wọn lára o tí Jésù ó fi dé yóò máa rìn sí ìyáálé yín lára lẹ́ẹ̀kọ̀ọ̀kan ní tí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin mi ò mọ̀ nìyẹn. èmi fẹ́ wò pé bóyá bí mo ṣe fẹjọ́ lọ̀ wọ́n yẹn bí àwọn ṣe gbé kalẹ̀ fún ẹ tún wá gbọ́ ẹ tún gbọ́ kan sí ẹ lò mà ẹ má fi ẹjọ́ bẹ́ẹ̀ yẹn lọ̀ wọ́n mọ́ ẹ má fi lọ ìyáálé yín mọ́ ẹ ní ìdí ẹ̀ ṣé ẹ ti gbọ́ mà ẹ ní ìdí ẹ ní ìdí ẹ ẹ ní ìdí ẹ pé ṣọ́ọ̀pù mi kíní kan mi nǹkan kan bẹ́ẹ̀ yẹn ẹ ní ìdí ẹ ẹ wá béèrè kan lọ́wọ́ mi pé tẹ bá láǹfààní tí ń ṣe lè máa ṣe lọ àbí bẹ́ẹ̀ kọ́. tí mi fẹ́ kí wọ́n mọ̀. no ẹ jẹ́ kó mọ̀ kí mo sọ fún yín wá ẹ jẹ́ kí ọkọ yín mọ̀ ẹ jẹ́ kó mọ̀ tẹ́ ẹ bá ti jẹ́ kí ọkọ yín mọ̀ ní tí ọkọ obìnrin lè rìn ní pé ṣé ẹ kówó lẹ̀kọ́ fóun tóun ti náà jẹ́rí ni ṣé ẹ kówó blọọkì kan fóun tóun ti náà jẹ́rí ni ìwọ ìyàwó mi tẹ́ ẹ bá rìnrìn àjò yẹn bẹ́ẹ̀ yẹn ẹ má jẹ́ kí n tàn yín mà tẹ́ ẹ bá lọ rìnrìn àjò yẹn bẹ́ẹ̀ yẹn tí ìyàwó kejì bá ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn fún ọkọ Paul ọkùnrin yẹn ti short gbọ́dọ̀ sọ pé ayé ọkùnrin yẹn ti rí bákan lórí ètò ni ṣé mò ń gbọ́ yín mà ṣé ẹ̀ ń gbọ́ mi ọkùnrin yẹn ti short inú ìbànújẹ́ ayérayé ni ọkùnrin yẹn máa wà bẹ́ẹ̀ mo sọ fún yín mà ó lójú ọkùnrin tá a ṣe bẹ́ẹ̀ yẹn fún ṣé ẹ ti kówó lẹ̀ kan fọkàn yín tó ti náà rí mà
mi ò tí kò lè kọ̀kọ̀ bọ̀ mo ti bí wọ́n pé ó tèlò kíní kan wọ́n dẹ̀ sọ fún mi. Mi ò tí kò ṣé fún ọkọ yín bẹ́ẹ̀ ṣe rí láàrin ọdún mẹ́rin márùn-ún sìn ṣé ẹni tó fẹ́ gbẹrù lórí yín ni mà àbí ẹni tó jẹ́ pé rárá sà rárá ẹ sà mọ̀ ṣe wọ́n bẹ́ẹ̀ máa ń sọ mi bẹ́ẹ̀ òun náà ni kò wá yé mi ó má yẹ pé bóyá ìyáálé mi ti lọ rojọ́ kankan fún wa àbí pé bóyá ó ti lọ fọ́ àní gidi ẹ má tó rò sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn sẹ́ ẹ má rò bẹ́ẹ̀ yẹn. torí ìgbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ tí mo fẹjọ́ nígbà tí wọ́n délé wọn ò jẹun wọ́n ní èmi ṣìrè gbóyà wọn lórí èmi ṣe kinní kan èmi ṣe tí wọ́n bẹ̀rẹ̀ pé orúkọ tí ìyá ọba tí wọ́n pè ní ìgbéraga ní oníkinní ó kan ti ni dáa bẹ́ẹ̀ ó yé mi mo ti gbọ́ tiyín tọkọ yín bá dé fọkọ yín mọ́ra ẹkúnlẹ̀ kẹ́ bẹ́ẹ̀ ṣó ti yín mà ẹkúnlẹ̀ kẹ́ di lẹ́sẹ̀ mi kẹ́ ọ̀gẹ̀ kẹ́ bẹ́ẹ̀ ṣó ti yín bá ní ṣe jẹ́ nìyẹn ẹ̀bí ọkọ yín ẹ jẹ́ kó tán síbẹ̀ iṣẹ́ yín ò ní dàrú o mímọ̀ ṣe yín kọ́ o mímọ̀ ṣe yín kọ́ o mímọ̀ ṣe yín kọ́ o ilé yín ò ní dàrú pẹ̀lú agbára Ọlọ́run ó dàrú mọ́.